ọjọ́ àánú lónìí, àánú yóò wá gbogbo wa rí láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lifẹ́li online TV. Lónìí tí ṣọjọ́ Wednesday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án ọdún 2024, Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká momi tútù ká fi ṣera ró, à ń padà bọ̀ ná. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn orílẹ̀-èdè àti ìṣọ̀kan àgbáyé lórí gbèsè gọbọi tí orílẹ̀-èdè wa Nàìjíríà jẹ, wípé kí wọ́n dákun dábọ̀, kí wọ́n fojú àánú wò wọ́n o, kí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún ṣe ọ̀rọ̀ ọmọ onínàkìnà eléyìí tó gba ogún àti dúkìá rẹ̀, ohun tó tọ́ sí lọ́wọ́ bàbá tó sì ti wá padà ná kinní ọ̀hún tán, èyí tójú rẹ̀ ti wálẹ̀ báyìí, wípé kán fojú àánú wo orílẹ̀-èdè wa Nàìjíríà láti gbé ọkàn àti láti ya ìwé gbèsè orílẹ̀-èdè Nàìjíríà dànù, kí wọ́n wá rí wa gẹ́gẹ́ bí ọmọ tuntun eléyìí tí ò ní gbèsè kankan bí ti ń kó kéré mọ́ lọ́rùn báyìí. Ààrẹ Tinubu eléyìí tó sọ ọ̀rọ̀ náà níbi ìpàdé ìṣọ̀kan àgbáyé èyí tó ń lọ lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní New York lọ́hùn-ún, níbi tí igbákejì ààrẹ ilẹ̀ wa Kasimu Shettima tó ti ṣe ojú fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi ìpàdé ọ̀hún. Níbẹ̀ ni ọ̀rọ̀ ti jáde o. Tinubu ni òun rọ gbogbo àwọn orílẹ̀-èdè èyí tí Nàìjíríà jẹ ní gbèsè láti dákundábọ̀, kí wọ́n jọ̀wọ́ kí wọ́n pa gbèsè ọ̀hún rẹ́, kí wọ́n sì ní lọ́kàn bí ẹni wípé a ò jẹ wọ́n ní tọ́rọ̀ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí ẹ̀yìn rí títí di wákàtí yìí. Tinubu wá ní òun tún rọ gbogbo àwọn àjọ ìṣọ̀kan àgbáyé yìí níbi ìpàdé ọ̀hún èyí tó ń lọ lọ́wọ́ tí wọ́n pè ní hunger. Níbẹ̀ ni wọ́n ti ní yàtọ̀ sí ọ̀rọ̀ gbèsè eléyìí tí wọ́n yóò fi ọkàn àtojú fò kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà, Ọlọ́run tún pè fún ìfọwọ́sowọ́pọ̀, ìṣọ̀kan àti ìfẹ́ èyí tó yè koro láàrin àwọn orílẹ̀-èdè ọ̀hún sí orílẹ̀-èdè Nàìjíríà, kí wọ́n lè jọ pawọ́pọ̀ láti gbé ètò ọrọ̀ ajé kó lè gúnrégé o fún orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà kí ètò ààbò ilẹ̀ yìí kó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa, gẹ́gẹ́ bí Tinubu ti sọ̀rọ̀ náà látẹnu igbákejì rẹ̀ Kasimu Shettima èyí tó ṣojú fún níbi ìpàdé ọ̀hún èyí tó ń lọ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gọ́rin irú ẹ̀ eléyìí tó wáyé ní orílẹ̀-èdè United States of America. Ẹ̀wẹ̀, ẹni tó ti fìgbà kan jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú PDP ní orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí, eyín ọmọọba Uche Secondus, ohun màá ló ti sọ̀rọ̀ bóde wípé ètò ìdìbò èyí tó wáyé ní ìpínlẹ̀ Edo lópin ọ̀sẹ̀ tó kọjá tí ṣe ta àwọn gómìnà yìí fi hàn wípé lótìtọ́ àti lódodo ó ní ètò ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà ó ti kú, ó ti di olóògbé, ó sì ti lọ sí ọ̀run àrèmábọ̀ látọwọ́ ẹgbẹ́ òṣèlú APC. Uche Secondus tó ti fìgbà kan jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú PDP ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe àpèjúwe bí ọ̀rọ̀ ọ̀hún bó ti lọ o látara ètò ìdìbò tàwọn gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Edo. Ó ní fún àkíyèsí la ó fi mọ̀ wípé lótìtọ́ àti lódodo ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní ẹ̀mí búburú kan àti wípé wọ́n ní iṣẹ́ búburú kan eléyìí tí wọ́n fẹ́ ṣe lára orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ìṣèjọba àwarawa o. Ó ní ẹgbẹ́ òṣèlú APC wá láti wá bà gbogbo nǹkan jẹ́, kí wọ́n dàrú, kí wọ́n sì rí wípé ètò ìṣèjọba àwarawa wọ́n dojú rẹ̀ délẹ̀ kó má lè wúlò fún ẹrú àtọmọ tòun ti ènìyàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní tí kì í bá ṣe pé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní ìpinnu búburú fún orílẹ̀-èdè Nàìjíríà ni, ó ní wọn ò ní máa lọ ọwọ́ agbára. Ó ní ṣùgbọ́n ètò ìbò ti ìpínlẹ̀ Edo tó wáyé ní òpin ọ̀sẹ̀ tó kọjá fi hàn wípé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní ìpinnu búburú o fún orílẹ̀-èdè Nàìjíríà. Uche Secondus wá ní àfi kí Ọlọ́run kó lè bá wa tún orílẹ̀-èdè Nàìjíríà tò lọ́dọ̀ rẹ̀ ni o. Ó lọ́dún 2027 ó ló dáhùn lójú o wípé púpọ̀ nínú wọn ló máa fojú rí ètò ìdìbò ọ̀hún, ṣùgbọ́n àti bọ́ sórí àga rẹ̀ lọ́dún 2027 yóò nira nítorí wípé ìpinnu ẹgbẹ́ òṣèlú APC fún ìpalẹ̀mọ́ ètò ìbò ọdún 2027
ó ló burú jáì ohun tí ò ṣe sọ síta ní ìgboro ẹnu ni. ẹni tó jẹ́ ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ológun ní orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Taoreed Lágbájá lánàá òde yìí tí ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday òun mà ní bàbá yìí sọ̀rọ̀ jáde àwọn àdójúkọ gbogbo tí àwọn iléeṣẹ́ ológun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù tí wọ́n ń kojú ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Taoreed Lágbájá tí ṣe ọ̀gá àgbà yányán fún àwọn ológun ní orílẹ̀-èdè yìí ló sọ wípé kò rọrùn rárá o fún àwọn ẹ̀ṣọ́ aláàbò mílíọ̀nù 2 láti máa dáàbò bo mílíọ̀nù lọ́nà 200 ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní tá a bá wo iye òǹkà àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí ń sùn tí ń jí lábẹ́ òrùlé orílẹ̀-èdè Nàìjíríà, ó ní wọ́n lé mílíọ̀nù lọ́nà 200. Bákan náà tá a bá wo àpapọ̀ gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tó fi mọ́ ológun àti boy scout, ó ní wọn tó mílíọ̀nù 2 lélẹ́yìí tó sì nira fún ènìyàn mílíọ̀nù 2 kó máa dáàbò bo àwọn mílíọ̀nù lọ́nà 200 lọ́mọ orílẹ̀-èdè kan. Lágbájá èyí tó sọ̀rọ̀ náà níbi ètò kan èyí tó wáyé nílùú Ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ Kwara ló sọ àwọn àdójúkọ eléyìí tí iléeṣẹ́ ológun ilẹ̀ yìí àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù tí wọ́n ń kojú. Ó ní tá a bá gbé yìí tì sẹ́gbẹ̀ẹ́ kan, ó ní ká wá wo ohun ìjà eléyìí tí wọ́n lè fi kojú àwọn ìṣòro kùdìẹ̀kudiẹ̀. Ó ní kò mú nádóko tó nítorí wípé orílẹ̀-èdè wa Nàìjíríà ní orílẹ̀-èdè tó jẹ́ wípé ìdá 90 nínú 100 àwọn ohun èlò tí wọ́n ń lò wọ́n ń kó wọlé láti òkè òkun ni. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé lótìtọ́ àti lódodo láàárín àwọn ilé iṣẹ́ kan lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń pèsè ohun ìjà ogun, ṣùgbọ́n tí ìjọba àpapọ̀ lè yí kọ̀ jálẹ̀ láti bá wọn dúnàádúrà lọ́nà tí wọn yóò gbà mú àyípadà àti ìdàgbàsókè bá àwọn ilé iṣẹ́ ọ̀hún kí wọ́n lè máa pèsè ohun ogun fún àwọn ológun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò. Ó ní gbogbo ohun tí wọ́n lò pátá ilẹ̀ òkèèrè ni wọ́n ti ń kó wọlé, àti wípé ìwọ̀nba tí wọ́n ń kó wọlé ọ̀hún péréte ni kò tó lò débi tí ó ṣẹ́kù. Wọ́n ní bákan náà àdójúkọ eléyìí tí iléeṣẹ́ ológun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù ti ń dojúkọ òun náà ni ọ̀rọ̀ owó eléyìí tí ò sí ìgbé ayé ìrọ̀rùn, kò sí ètò kankan tó lè fún àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìwúrí láti lè ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu Taoreed Lágbájá jáde látẹnu ọ̀kan nínú àwọn tó ṣojú fún níbi ètò náà èyí tó wáyé nílùú Ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ Kwara nínú ọ̀sẹ̀ èyí tí a wà yìí, gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Ẹ̀yin ará, ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà oògùn S2 herbal mixture. À ń padà bọ̀. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ǹdù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀dá ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra gbúpẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204
X2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is. Ẹ káàbọ̀ padà. Mo lérò wípé ẹ ti gbọ́ ìpolówó ọjà oògùn aṣaralóore èyí tí wọ́n fi ewé àti egbò ilẹ̀ wa pò. Oògùn S2 Herbal Mixture ẹ̀yin náà ló mú tẹ̀yin lónìí. Ìròyìn fẹ́lifẹ́li ó sì ń tẹ̀ sọ́wọ́ wájú. Bí omi báyìí ń làwọn tí wọ́n jẹ́ awakọ̀ akérò ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n túyáyá jáde lánàá tí wọ́n ṣe ìwọ́de lọ sí Òkè Ìmọ̀sán tí í ṣe olúlé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn tó wà nílùú Abẹ́òkúta tí í ṣolúlu ìpínlẹ̀ Ògùn. Àwọn awakọ̀ ọ̀hún tó ń wa ọkọ̀ akérò tí wọ́n fi ń ṣiṣẹ́ òòjọ́ wọn ni wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ àkọlé sọ́wọ́ tí wọ́n sì ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lọ sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún àti alámòjútó fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ Ògùn láti lọ rèé ṣàlàyé fún wọn ìwà àti wàhálà ìdààmú tí àwọn agbèrò tá a mọ̀ sí union tí wọ́n já ìwé ọkọ̀ tí wọ́n fojú àwọn awakọ̀ ọ̀hún tí wọ́n fi ń rí o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ìwọ́de náà wọ́n ké sí gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún àti ẹni tó jẹ́ alámòjútó fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ Ògùn Gbénga Dáìró wípé kí wọ́n dákun dábọ̀ yèyí ọmọ ní gbọmọ bí ìrùkẹ̀rẹ́ ti ń gbọmọ Ọ̀rúnmìlà. Wọ́n ní kí wọ́n dákun bá wọn dá sí ọ̀rọ̀ eléyìí tí àwọn union tá a mọ̀ sí àwọn agbèrò tí ń jáwé èyí tí wọ́n ń fojú àwọn rí o. Wọ́n ní pẹ̀lú bó ṣe jẹ́ wípé owó péréte làwọn dẹ̀ ń rí báyìí látàrí gọbọi tó gun owó epo bẹtiróòlù. Wọ́n ní ìwọ̀nba owó tí àwọn tún ń pa àwọn agbèrò jẹ́ kí àwọn ní ìsinmi pẹ̀lú oríṣiríṣi ìwé eléyìí tí wọ́n kàn nípa fún àwọn láti máa já lójoojúmọ́ èyí tó sì mú ìnira bá àwọn pẹ̀lú ìnira tó ti wà ńlẹ̀ lórí ọ̀rọ̀ epo bẹtiróòlù. Lákòótán nínú ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní àwọn ń retí èsì àwọn sì ń retí àbájáde ohun rere láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn. Ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí bẹ́ẹ̀ bá gbàgbé iná làwọn awakọ̀ yìí tún ṣe ìwọ́de bákan náà lójú òpópónà márosẹ̀ Èkó sí ìlú Ìbàdàn kó tó di pé wọ́n mú ìwọ́de ọ̀hún wá sí Òkè Mọ̀sán lórílẹ̀ iṣẹ́ ọba tó ń bẹ nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọkùnrin tí ń ṣe bíi abo Bobrisky eyín Idris Okuneye tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky, mother of Lagos, father of Nigeria, ohun màá ló ti gbẹnu àtẹ́lu ìròyìn ẹlẹ́jẹ̀ kan eléyìí tó ní wọ́n gbé síta láti fi bà òun jẹ́ ò lórí ọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú mílíọ̀nù 15 náírà wípé òun fi san owó kọ́bẹ̀ò owó gbà má bínú fún àwọn àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́ ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ EFCC láti má lè jẹ́ kí wọ́n rí àyè lórí ẹjọ́ tí wọ́n kà sí òun lọ́rùn wípé òun tẹ ojú owó náírà alẹ̀ yìí mọ́lẹ̀ báṣubàṣu nínú ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí ní àkálẹ̀ ohun kan eléyìí tí wọ́n ní Very Dark Man ó fi ọ̀rọ̀ ọ̀hún síta o wípé kán gbọ́ ohùn Bobrisky eléyìí tó ti ń sọ ọ̀rọ̀ pẹ̀lú àjọ EFCC lórí mílíọ̀nù 15 náírà èyí tí wọ́n ní Bobrisky ó fi ṣòwò kọ́bẹ̀ fún àwọn EFCC láti má lè jẹ́ kí wọ́n fi sínú ọgbà ẹ̀wọ̀n wípé kí wọ́n lọ fi sínú yàrá ilé ìtura kan léléyìí tí ó lo ẹ̀wọ̀n oṣù 6 tí wọ́n kà sí lọ́rùn nínú ọdún tí a wà yìí. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú oṣù kẹrin ọdún yìí ní Bobrisky ló tẹnubọ ọgbà ẹ̀wọ̀n olóṣù 6 lórí wípé ó ń tẹ ojú owó náírà alẹ̀ wa mọ́lẹ̀ báṣubàṣu eléyìí tó sì lòdì sí òfin. Ṣùgbọ́n báyìí Bobrisky, mother of Lagos, father of Nigeria, ti wá sọ̀rọ̀ bóde o wípé rọ́gbu ní àkásílẹ̀ ohun náà èyí tí Very Dark Man tó fi léde o wípé kìí ṣe ohun òun àti wípé ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ kìí ṣe ọ̀rọ̀ àsìkò yìí o. Ó ní Very Dark Man fẹ́ lo ohun náà láti fi kó bá òun àti wípé ọwọ́ tó dilẹ̀ nílé ṣùgbọ́n ń ṣẹ̀ lọ́rọ̀ Very Dark Man. Ó ní Very Dark Man ń wá nǹkan tí ó máa fi pawọ́dà ni. Ó nígbà bó ti wá rí bẹ́ẹ̀ ó ló yẹ kó wí fún òun o òun lè bára wáyà tóun ti bọ̀ọ̀lì kó máa yan àgbàdo àti ọ̀gẹ̀dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà yàtọ̀ sí ìsọkísọ àti àwọn ohun tí ò rí eléyìí tó ń fi léde láti máa ba òun jẹ́. Gẹ́gẹ́ bí Bobrisky bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún nínú ìròyìn náà àti ọ̀rọ̀ tó fi léde lórí ìkànnì ayélujára rẹ̀.
tó ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí ìgbà míì tẹ́tù máa láǹfààní láti gbọ́tun rìn míì mo gbà ládùúrà wípé ìbànújẹ́ ó kéré tóbi kò ní kàn wá a ò sì ní kú síwájú ògo wa láṣẹ Elédùà. Fúnmi Adénúgà lẹni tó múròyìn náà wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-Feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.